Africa Content TV. Fún wọ́ọ̀dì tí a wà yìí tí wọ́ọ̀dì ibi tí a wà yìí òun náà ní bọ́dà wa tí àtọ̀tọ̀ dàgbọ̀ bọ́dà gbẹ̀yẹ̀gà dẹ́gbà láti wà bí láti ọ̀nà àwọn ènìyàn bá ti ní àtẹ̀rọ. Ladies and gentlemen, sábàwọ̀ dáadáa ẹni tó ṣe wípé òun náà ni tí à ń pè ní Director of General Services and Agri Ijebuode local government, ṣùgbọ́n nísìnyí ọlọ́run wọ́n promote wọn sí holder wọ́n ti wà ní àárín wọn bọ́dà wa tí mo tọ̀tọ̀ dàgbọ̀ wọn fẹ́ dàrọ́ kí èyí wọ́n ti wà ní local government service commission wọ́n ti di holder ẹgbẹ́ mi fún ọlọ́tẹ̀wọ́ nítorí pé abẹ́ àgbẹ̀ni gbogbo ilé ìsìn àwọn sọ̀rọ̀ wà. Ladies and gentlemen, tí a bá ti wọ dáadáa representing the consultants here present bọ́dà wa Òdúsọ̀tẹ̀ Abíọ́dún òun náà wọ́n wà bí àwọn consultants wà bí ọ̀sẹ̀ tí ẹ̀dùn wọn. Ladies and gentlemen, tí a bá ti wọ dáadáa àwọn Director of Education Information and Sports Ijebuode local government tó jẹ́ pé òun náà ni protocol officer látàrí ló ti lọ ló ti ń bọ̀ wọ́n ti lọ lọ sí ń bọ̀ pé báwo ni processes nǹkan tí a ń ṣe yìí báwo lè ṣe rí wọ́n gbọ́dọ̀ fún alága ní feedback wọ́n gbọ́dọ̀ fún gómìnà ní feedback yẹn lọ́dún sọ pé gómìnà náà kan gbangba tí a ń ṣe yìí ọ̀rọ̀ náà ni màmá wa sí àtọ̀tọ̀ dọ́gbọ̀n Mrs. Tafikat Ọmọwùmí ó wà bí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ayé bí oṣù. Thank you very much. Èmi náà ni mo jẹ́ Mr. Musa tí mo jẹ́ information officer ìjọba ìjọba government. Ẹ̀bá mi bá sọ̀rọ̀ ẹ̀ farabalẹ̀. Ẹ̀yìn àwọn èèyàn pàtàkì tí gbogbo ayé wọ̀ lọ́wọ́ lórí ìjọba yìí. Wàá gbọ́dọ̀ sọ ọ́n sọ. Ní ẹ̀dùnmọ̀ ayé àgbẹ̀dẹ̀ èyí tí ó kọ́ náà ní sìn yín pé now to the speech of the chairman. Adágbó ọ̀rọ̀ láti ẹni alága ẹni tí ó máa bá wa sọ officially represented gbọ́dọ̀ jẹ́ powerfully representing the chairman of the local government. Àwọn bàbá wa fọ́nẹ́ honourable ni wọ́n the SID to Ijebuode local government in person of bàbá wa Ọ̀kẹ́ Abíọ́dún Adébánjọ ẹ bá fi fún wọn ní àtẹ́wọ́. Good afternoon. Let me start with my second the chairman Ijebuode Abúlé Ọ̀túnba Abdulateef Adébáyọ̀ members of the Fusegbuwa and other dignitaries here present. Today marks an important step in the transition process towards the installation of a new Awujale and paramount ruler of the people. Following the glorious exit of our revered monarch, Dr. Sikiru Kayode Adetona, DC, whose faith brought honor, peace, and development to Nigeria. In line with the tradition, institutional arrangements and the legal framework, candid succession of the throne
the Fusegbuwa ruling house is hereby formally notified and requested to present qualified candidates for the later two of the Awujale 14 days of Wednesday. This letter being presented today signifies the beginning of successful process.